الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين. Akí Ọlọ́run ọba òní, ọba àná, ọba gbogbo ìgbà, ọba tó ti ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ, ọba tí ó máa ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan ò ní sí mọ́, ọba náà la kí. Àwa tọrọ àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa tí ń ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tó já sí wípé hudan wa rahmatan lil alamin, ìmọ̀nà àti ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ náà kó máa mọ̀ lórí ànábì nìkan, kó máa rán gbogbo àwọn ará ilé ẹ̀, àwọn sàhábà, àwọn kùlàfà rashidun, àwọn tábìín àtàwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n jẹ́ ẹni ire tí wọ́n ti bọ́ sálì kíyámà. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ń bẹ láyé lónìí, tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run káàkiri ayé, láwọn àfáà tó já sí wípé qala Allah qala Rasul, Ọlọ́run sọ ànábì sọ ni wọ́n gbé dání, láwọn àfáà tí wọ́n jẹ́ mujahidudeen, tí wọ́n jẹ́ àfáà súnà olódodo, látòrí àfáà wa Saidi Shittu tó fi kárí gbogbo àwọn àfáà gbàgbà súnà, bàbá wa Sheikh Imran Eleha, Sheikh Kamaldeen Ajala, bàbá wa Sheikh Ọpẹ́yẹmí Mutairu, àfáà wa Abdullahi Mustapha, tó fi kárí gbogbo àwọn àfáà súnà tí wọ́n jẹ́ àfáà gbàgbà, àtẹnitámọ̀ àtẹnitámọ̀ àtẹnitá ń gbọ́rọ̀ wọn tó ń ṣe wá láǹfààní, tí wọ́n wà lórí òdodo, tí wọ́n gbìyànjú pé àníṣe gbogbo ẹ̀yin àfọ oníbídíà yìí ẹni bẹ́ẹ̀ sì jẹ́ mọ́ wa lọ́wọ́. Irú àwọn àfáà bẹ́ẹ̀ tó wá ń gbìyànjú, ẹ̀mí gígùn àlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà, àti gbogbo ojú tí ó máa wò wá káàkiri ayé pẹ̀lú gbólóhùn tó fi ń lọ́lá jù pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Orí àjẹjẹ tó Ọlọ́run, àláfíà Ọlọ́run kó máa bá oníkálukú wa gbé, Allahumma àmín. Àwa bẹ̀ Ọlọ́run fẹ́mi àti yín, Ọlọ́run má jẹ́ àròfo, Ọlọ́run má jẹ́ àṣòfò, Ọlọ́run má jẹ́ agúnlẹ̀ sóbùté òfo àtèmi àti yín. Àní jẹ́ kábàámọ̀ àtèmi àti yín, àtúbọ̀tán wa Ọlọ́run jẹ́ ó dáa. Má torí ayé wa bọ̀run wa jẹ́, má torí ọ̀run wa bayé wa jẹ́, àtayé àtàlìkìyámà méjì ni kó da fẹ́mi àti yín. Àwa bẹ̀ Ọlọ́run pé kọ́lọ́run bá wa rẹ bídíà ṣetán, kọ́lọ́run bá wa rẹ nílẹ̀, kọ́lọ́run bá wa gbé súnà nẹ́bì ga sallallahu alayhi wa sallam. Àbẹ̀ ọ́ bá wa gbé súnà nẹ́bì ga, bá wa rẹ bídíà ṣetán, bá wa rẹ bídíà ńlẹ̀, Allahumma àmín. Gbogbo ẹ̀yin ojú tẹ́ ń wò wá, lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin àǹtí wa, ẹ̀yin bọ̀dá wa, gbogbo ẹ̀yin abiyamọ tó já sí pé ẹ ti bímọ yọ̀kan tàbí méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin, ẹ dákun torí t'Ọlọ́run. Àkọ́kọ́ ni pé ẹ jẹ́ ká gbìyànjú torí t'Ọlọ́run. Tí àwọn ọmọ wa bá ṣì wà ní under 10, 12, 13, 14 to 15 years, ẹ dákun torí t'Ọlọ́run. Tá bá ti notice wípé wọ́n fẹ́ máa parọ́, ẹ dákun ẹ jẹ́ ká tètè gbà lọ́wọ́ wọn, kó má bá wọn dàgbà. Ẹ gbọ́, kó má bá wọn dàgbà, torí pé ọmọ mi ò mọ̀ ní láìfí wípé kò ń parọ́, ọmọ mi ò mọ̀ ní láìfí. Ìdí tí mo fi bẹ̀yìn yá wa wípé ẹ dákun àtẹ̀yin bàbá wa, tẹ́ bá ti notice wípé ọmọ yín parọ́, bí ó fẹ́ máa parọ́ lórí nǹkan kan, ẹ dákun ẹ gbìyànjú kẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Ẹ má jẹ́ kó bá dàgbà, torí pé láti 10 years to 11, 12, 13, 14 years wọ́n sì wà ní ẹja tútù. Àwa gbogbo àwa mọ̀ tá wà ní 10
11 12 13 14 15 a sì wà ní ẹja tútù wọ́n sì lè ká wa ẹ̀yà wa gbogbo àwọn ọmọ yín tó wà ní irú èjì yẹn wọ́n sì wà ní ẹja tútù ẹ sì lè ká wọn agbára yín sì lè ká wọn ìtẹ́bá ti wá yín pé ó fẹ́ máa parọ́ dẹ̀dẹ̀ díẹ̀ ẹ dákun ẹ tètè gbá lọ́wọ́ ẹ má jẹ́ kó di ẹja gbígbẹ ẹ má jẹ́ kó di ẹja gbígbẹ mọ́ yín lọ́wọ́ torí pé ẹja gbígbẹ tẹ́jẹ́ bá ti gbẹ tán kò ní ṣe kíni kò ní ṣe ká ẹjẹ́ ò ní ṣe ká mọ́ tó bá ti gbẹ o ẹja gbígbẹ ò ní ṣe ká o ẹ dákun kàkà kó ká yóò pọ́n ni ẹ dákun gbogbo àwọn ọmọ yín láti 10 12 13 wọ́n sì wà lẹ́jà tútù tẹ́ sì lè ká wọn ìtẹ́ bá ti fura wípé wọ́n fẹ́ máa parọ́ ẹ dákun ẹ gbìyànjú láti gbà lọ́wọ́ wọn torí pé Ọlọ́run bá lè kí ọlá Ọlọ́run bá ṣépè nínú Al-Qur'an wípé la'anatullahi alal kazibin Ọlọ́run ní ibi dandan Ọlọ́run kó máa bá àwọn òpùrọ́ Ọlọ́run ṣépè lé gbogbo àwọn tó bá ń purọ́ pátá ó dẹ̀ ní àgbákò ìyà táwọn tó bá ń purọ́ tó máa jẹ níwájú Ọlọ́run tó bá dijọ́ àlìkìyámà kódà gbogbo àwọn tó ń parọ́ wọn safe nínú ìyà sàárè ẹ dákun ṣẹ́dẹ̀ rí èpè tọ́lọ́run ṣépè la'anatullahi alal kazibin ibi dandan wọn Ọlọ́run kó máa bá gbogbo àwọn òpùrọ́ ó máa affect ìgbésí ayé ọmọ yẹn o ó máa affect ìgbésí ayé ẹ̀ ọmọ tó bá ń purọ́ tẹ́ bá tètè gbà lọ́wọ́ ẹ̀ tó fi wá di ẹja gbígbẹ mọ́ yín lọ́wọ́ tẹ́ wá lè ka mọ́ yóò affect ìgbésí ayé ẹ̀ o torí pé ọ̀rọ̀ Ọlọ́run ò ní lọ láìṣẹ o abẹ́gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ò ní lọ láìṣẹ ọ̀rọ̀ Ọlọ́run ó bá tòní mu ó bá nà mu yóò tún máa bọ́ ọ̀la mu ẹ dákun èyí ni ẹ wò la'anatullahi alal kazibin tọ́lọ́run wípé ibi dandan wọn lọ́hùn ẹ dákun ṣe máa dúró èpè lásán tó wà nínú ibi dandan yẹn orí burúkú òfò àdánù wèrè òṣì àgbákò gbogbo ẹ̀ ló kó sínú ibi dandan Ọlọ́run yẹn tó bá ṣépè pé ibi dandan Ọlọ́run kó máa bá ẹ èpè ńlá ni o orí burúkú òṣì àdánwò òfò gbogbo ẹ̀ ló kó sínú ẹ̀ o so ẹ dákun ẹ worú kí lórúkọ ẹ̀ irú Lukuman oníkùránì kì í ṣe oníkùránì o onídàláìlù Lukuman onídàláìlù ẹ worú ọmọ yẹn sìn ẹ worú ọmọ Lukuman yẹn òun dà píṣọ rẹ dà ẹ jẹ́ gbé píṣọ ẹ sẹ́gbẹ̀ẹ́ Lukuman wá mi báyìí wá ń bí ẹ worú Lukuman yìí Lukuman onídàláìlù kì í ṣe oníkùránì o onídàláìlù ni o torí pé èyàn ò gbọ́dọ̀ jẹ́ oníkùránì kó máa ṣe orí burúkú bóun ṣe ń ṣe yìí èyàn ò gbọ́dọ̀ jẹ́ oníkùránì kó máa ṣe òfò bóun ṣe ń ṣe yìí èyàn ò gbọ́dọ̀ jẹ́ oníkùránì kó máa kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run kó máa kọ lẹ́tà sí ìyà Ọlọ́run ẹ worú ọmọdé yìí tẹ́ ń wò yìí ọmọ burúkú tó jálà kankan yìí ọmọ Lukuman yìí ọmọ burúkú ni o tó jálà kankan yìí irọ́ la bí òun lọmọ yẹn o Lukuman irọ́ la bí ni o bẹ́ẹ̀ ṣe ń wo yẹn irọ́ la bí ni o irọ́ la bí ni o irọ́ la bí ni o irọ́ yẹn mú dẹ̀ mọ̀ pé ó jogún ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ Rashidi ni o Rashidi wọn náà wá mi báyìí Rashidi wá mi jẹ́ ń gbé Rashidi náà sẹ́gbẹ̀ẹ́ Rashidi máa bọ̀ Rashidi ṣé o fẹ́ sọ fún mi sí wípé ó rí gbogbo orí burúkú tó mú ẹ Lukuman ṣe Rashidi mo ń béèrè lọ́wọ́ ẹ kí ló dé tó lè gbọ́ orí burúkú yẹn lọ́wọ́ ẹ nígbà tó wà kékeré bóyá bàbá ẹ ní ẹ bóyá àfa rẹ̀ dẹ̀ ni wàhálà tí yín nìyẹn ẹjọ́ máa run láàrin ara yín
tó bá jásí pé àáfàá rẹ̀ ló jẹ́ Rashidi kí ló dé tó fi irọ́ kọ́ láti kékeré? tó bá dẹ̀ jásí pé bàbá ẹ̀ ní ẹ́ wọ Rashidi, bàbá òfò ní ẹ́, bàbá àdánù ní ẹ́, òun ṣe bàbá rere. Bàbá tó fi ń ṣépè fún bàbá òun ní ẹ́ ìwọ Rashidi. Rashidi wá mi báyìí, gbé tí ẹ̀ súnmọ́ mi báyìí Rashidi, ìwọ mo ń bá wí o, gbé tí ẹ̀ súnmọ́ bí Rashidi. Wo bí ọmọ ẹ Lukuman tó jálà kankan bóde ṣe bí Lukuman yẹn ṣe wà yẹn, ìlà ojú ẹ̀ máa padà yọ tí máa fi nà bó ṣe wà yẹn, ìlà ojú ẹ̀ yẹn máa padà yọ tí máa fi nà. Ṣé mọ̀ pé mo máa ń sọ wípé èmi àti Lukuman Oníkùránì àjọ sí lórí ọwọ́, èmi àtàwọn bàbá ẹ̀ àtàwọn àfá ẹ̀ lájọ lọ́rọ̀, èmi àtàwọn bàbá ẹ̀ àtàwọn àfá ẹ̀ lájọ lọ́rọ̀. Ṣùgbọ́n ọmọ Lukuman yìí orí burúkú ẹ̀ kò mọ ní kékeré, orí burúkú ẹ̀ ti bọ́ndù. Ni mo fi ń béèrè lọ́wọ́ Rashidi, ìwọ Rashidi alágbára omi, àkọ́kọ́ náà orúkọ tí ọmọ àlè ara ti ọmọ àlè ọwọ́ ara tiẹ̀ ìwọ Rashidi, orúkọ tó ń jẹ́ alágbára omi, bàbá ẹ̀ wo ló lágbára lórí omi Rashidi? Mo béèrè lọ́wọ́ ẹ ni o, ìwọ Rashidi, bàbá ẹ̀ wo ló lágbára lórí omi? Lórí burúkú ni ẹni, ṣe bọ́lọ̀ ló dá omi, wèrè ni ẹni, òun pèrè ní alágbára omi, abóyá wèrè Rashidi. Rashidi sórí ẹ dàrú ni. Rashidi olómi pọ́kítì Rashidi sórí ẹ yí ni, sórí ẹ dàrú ni Rashidi, orí ò pé Rashidi, orí ẹ kò pé Rashidi, orí ò pé, wèrè ni ẹ Rashidi, wèrè gidi ni ẹ, pẹ̀lú orúkọ orí burúkú tó tẹ̀ ń jẹ́ lásán yẹn pé alágbára omi, olórí burúkú ni ẹ Rashidi, ọmọ àlèdè ni ẹ. Rashidi ìwọ ni mo bá lọ́rọ̀, ìwọ Rashidi ìwọ mo bá lọ́rọ̀. Wọ́n mú ẹ Lukuman, wo bó ṣe ń pa irọ́, wo bó ṣe ń ṣì àwọn èèyàn lọ́nà pẹ̀lú irọ́. Nọ́mà náà orí pílátífọ́ọ̀mù yín tẹ pè ní Islam First TV, kò ń ṣe Islam First TV o, Irọ́ Labi TV ni o. ẹ lọ stamp ẹ bẹ́ẹ̀ o, Irọ́ Labi TV ni o, kò ń ṣe Islam TV o, Irọ́ Labi TV, Irọ́ Labi TV òní TV wọn o, ìyẹn Lukuman tí platform Islam First TV yẹn Irọ́ Labi TV ni o, torí pé àwọn dúró lórí pé wọ́n ṣe platform yẹn lórí pé káwọn fi máa takù súnà nẹ́bì, kàkà kí wọ́n ṣí platform pé kó fi gbé súnà nẹ́bì ga, wọ́n wá ṣí lórí pé àwọn fẹ́ máa takò súnà nẹ́bì pẹ̀lú àwọn irọ́ ló tún fi ń takò súnà nẹ́bì. Ṣe rí pé Lukuman nìyẹn ọmọ àṣẹ tí mo yẹ ti rí pé lórí burúkú ọmọ ni. That is why ni mo fi ń pe Rashidi tó jẹ́ bàbá ẹ̀ pé Rashidi wá mi báyìí, Rashidi wá mi, Rashidi wá mi, ìwọ mo bá lọ́rọ̀ Rashidi, Rashidi olómi pọ́kìtì, ìwọ mo bá lọ́rọ̀. Ṣé wo bó ṣe tọ́ ọmọ ẹ Lukuman, wo bó ṣe tọ́ nítọkútọ̀ nígbà tó ń parọ́ ní kékeré? Rashidi kí ló dé tó lè gbà lọ́wọ́ ẹ̀ nígbà tó jásí pé ìwọ gan fúnra ẹ̀ gan Rashidi onírọ́ ni ẹ́, ó jogún irọ́ yẹn látara ẹ̀ Rashidi ni. Olórí burúkú ni Rashidi o, ọlọ́mọdé ká ní bàbá òṣì o, ọlọ́mọdé ní bàbá òfò yìí o. Irú Rashidi tó bí Rashidi fúnra ẹ̀ bàbá òfò, ọmọ tó bí ọmọ òfò, Rashidi fúnra ẹ̀ bàbá àdánù, ọmọ tó bí náà ọmọ àdánù. Rashidi fúnra ẹ̀ olórí burúkú number 1, ọmọ tó bí náà olórí burúkú number 2 lọmọ tó bí náà. Rashidi wá ń bí Rashidi, olórí burúkú ni ẹni Rashidi. Kí ló dé tó lè gba irọ́, tó lè gba lẹ́nu ọmọ ẹ? Ṣé o fẹ́ sọ pé o rí gbogbo irọ́ tọmọ ẹ ń pa? Rashidi mo ń béèrè lọ́wọ́ ẹ ni mo fi ní kó súnmọ́ mi báyìí, súnmọ́ bí Rashidi, súnmọ́ bí Rashidi, súnmọ́ bí. Kí ló dé tó lè gba irọ́ lẹ́nu ọmọ ẹ, ọmọ àlè ọmọ tó ló bí?
Lukman kí ló tó lè gba irọ́ lẹ́nu ẹ̀ ṣó mọ̀ pé ọmọ ẹ̀ yìí orí burúkú tí wọ́n ṣe ó wá koran Lukman orí burúkú tí wọ́n bàbá Rashidi tí wọ́n ṣe ó wá kó orí burúkú yẹn ó kó ran Lukman Rashidi mo máa ń sọ wípé èmi àti Lukman àjọ sí lórí ọwọ́ tí tèmi àti Lukman bá pàdé one wọn ò bí bàbá ẹ̀ Rashidi rè yóò máa tọ́ ara ni bàbá ẹ̀ Rashidi bàbá rẹ̀ Rashidi gangan wọn ò bíire yóò máa tọ́ ara ni. Rashidi lórí burúkú ni ẹ o kì í ṣe bàbá rere o Rashidi o kì í ṣe bàbá rere o o kì í ṣe bàbá dáadáa o bàbá òfò bàbá àdánù ni ẹ o ìwọ Rashidi o dẹ̀ lajúlẹ̀ o dẹ̀ ń rí bí ọmọ ẹ Lukman bó ṣe ń pa irọ́ tó ń dẹ̀sìn irun tó ń bẹ̀sìn jẹ́ olórí burúkú ọwọ́ ààrẹ Rashidi rẹ̀ dákẹ́ kalẹ̀ o lè kọ́ńṣọ́ ọmọ burúkú tó gbé síta o lè kọ́ńṣọ́ rẹ̀ pẹ̀lú àwọn àgbákò irọ́ tó ń pa irọ́ Labi family ẹ̀yin yá wa tẹ́ ń bàbá wa Islam First TV platform wọn yẹn kì í ṣe Islam First TV o irọ́ Labi TV ni o wàláì irọ́ Labi TV ni o Lukman wàláì o lè bá Ọlọ́run pàdé dáadáa o yẹn sọ fún ẹ Lukman o lè bá Ọlọ́run pàdé dáadáa wàláì o dẹ̀ ti kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run o ti kọ lẹ́tà sí ìyà Ọlọ́run ìwọ Lukman Rashidi tí ìyá rẹ̀ bá dé ìwà àti ẹ̀ lẹ́jọ́ máa pín bẹ́ẹ̀ o olórí burúkú ọwọ́ ara àti ẹ̀ náà ìwọ Rashidi ọlá pé jálàbí mo máa ń sọ pé kò sáfà tí ó máa ṣe jálàbí tí ò ní máa purọ́ tí ò ní máa lu jìbìtì kò sáfà náà tájókòó ti jálàbí tó já sí pé jálàbí ló fẹ́ fi kọ́lé jálàbí ló fẹ́ fi ra mọ́tò jálàbí ló ti fẹ́ máa ṣe nǹkan mèremère wàláhì yóò máa purọ́ ẹlẹ́ẹ̀kejì yóò tún máa lu jìbìtì yóò tún máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Rashidi wọn náà wá yí ẹ lóde irọ́ tí wọ́n ń pa ní Lukman ọmọ burúkú ọmọ ẹ Lukman tó pè rẹ̀ oníkùránì onídàláìlù ni o lórí burúkú ni kì í ṣe oníkùránì ẹjọ́ ẹ má pè oníkùránì o lórí burúkú ni o onídàláìlù ni o wo bí ọmọ ẹ Lukman wo bó ṣe ń bayé jẹ́ wo bó ṣe ń dayé rú wo bó ṣe ń pa irọ́ wo bó ṣe ń pa irọ́ Lukman ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run ó bẹ̀rù àtúbọ̀tán ẹ̀ Lukman ó bẹ̀rù pé ìjọ kan á wà tó já sí pé á kú ọ nìkan pẹ̀lú Ọlọ́run ó dẹ̀ ń pa àwọn ìyálàjà irọ́ Lukman Ọlọ́run á bí ẹ o Lukman Ọlọ́run á bí ẹ o kò sí nǹkan tọ́lọ́wọ̀ ní béèrè lọ́wọ́ ẹ o gbogbo irọ́ tó ń pa Lukman gbogbo irọ́ tó ń pa wàá sì ṣe orí burúkú gidi Lukman ẹ̀yin yá wa tẹ́yìn bàbá wa ókè ẹ̀yin náà wò àfà Saheed Shittu gbé wá ní àárọ̀ àná that is àárọ̀ Saturday torúkọ àfà yẹn jẹ́ àfà Rilwan something lórúkọ àfà yẹn àfà Rilwan nǹkan kan ṣá òun lórúkọ àfà yẹn àfà Rilwan ayé ni gbá àbí àfà yẹn wọ́n láwọn ń ṣe jálàbí tẹ́lẹ̀ àwọn ti wá jáwọ́ látara àwọn ọ̀rọ̀ òdodo tí wọ́n ń gbọ́ látẹnu àfà Saheed Shittu àfà Saheed Shittu wá gbé àfà yẹn wá lánàá olórí burúkú ọmọ òfò oníkùránì ó wá sáré jáde wípé wọ́n plan ẹ̀ ní wọ́n stage manage ẹ̀ ní wọ́n plan ẹ̀ ní kùrọ̀ ní Lukman ó ṣe orí bukalẹ̀ o Lukman wá ṣe òfò tọmọtọmọ Lukman wá ṣe òfò tọmọtọmọ orí burúkú tó ń fà fún ẹ yìí kò ní mọ lórí ẹ ó máa dàlé bàbá ẹ àtọmọ ẹ àti ìyàwó ẹ ó máa dàlé wọn lórí gbogbo orí burúkú tó ń ṣe yìí
àánú mi kàn ń ṣe àwọn ọmọ ọlọ́mọ ni àwọn ọmọ ẹ tó bí yẹn àánú mi kàn ń ṣe ni pé tó bá dípẹ́ àwọn ọmọ ẹ bá ń jìyà torí burúkú ń ṣe wọ́n káàkiri wọ́n rò pé bóyá ẹnìkan ló ń ṣe wọ́n ní mọ̀ pé ìwọ Lukuman lórí burúkú ọmọ ó ti wà burúkú ó ti wọ òfò kalẹ̀ táwọn ọmọ ẹ wá ń jìyẹ. ẹ̀yà wẹ́ dẹ́kun torí tọ́lọ́run ẹ wọ àfà tí àfà Saheed Shittu gbé wá ní àárọ̀ àná àfà Rilwan tí àfà yẹn sọ wípé òun ń ṣe jálàbí tẹ́lẹ̀ alihamdulilah ojú òun dẹ̀ ti là òun ti mọ òdodo ti yé òun. àfà náà ó lóun máa ń bọrí fáwọn èèyàn ó lóun bọ orí fún òun máa ń bọ orí fáwọn èèyàn ó máa ń wẹ aṣọ àwúre. àfà yẹn dẹ̀ tọrọ àforíjì níwájú Ọlọ́run ó dẹ̀ lóun túbá ó lóun ò ṣe jálàbí mọ́ kété olórí burúkú ọmọ Lukuman olórí burúkú ọmọ Rashidi ó ti sáré jáde ó ti sáré lọ fọ́ọ̀mù irọ́. ẹ jẹ́ n play irọ́ tí Lukuman yẹn irọ́ tó pa ẹ jẹ́ n play ẹ̀yà màá wá sọ fún yín pé màá wá mú àwọn ọ̀rọ̀ kan wá fún yín tẹ́yìn náà fi mọ̀ pé yes olórí burúkú ni Lukuman yẹn. màá mú àwọn ọ̀rọ̀ kan wá tẹ́yìn náà fi mọ̀ pé ọmọ Rashidi yẹn ajá Rashidi Lukuman tẹ́ fi mọ̀ pé olórí burúkú ọmọ ni tẹ́ fi mọ̀ pé ọmọ òfò ni tẹ́ fi mọ̀ pé yes irọ́ la bí ni wọ́n nínú fámìlì wọn irọ́ la bí ni ìran wọn irọ́ di ìran platform wọn gan irọ́ la bí TV ni irọ́ la bí TV. ẹ jẹ́ n play audio tó lórí burúkú ọwọ́ rẹ̀ tí wọ́n sáré fọ́ọ̀m lẹ́nu àná wọ́n sáré fọ́ọ̀mù audio yẹn ni o ẹ̀yà wa wọ́n sáré fọ́ọ̀mù audio yẹn ni confam ni mo sọ fún yín o wọ́n sáré fọ́ọ̀mù audio yẹn ni o ẹ jẹ́ n kọ́kọ́ play ẹ̀ náà kí tó wá ṣàlàyé nípa ẹ̀. èyí náà rí wípé confam olórí burúkú ọwọ́ rẹ̀ èyí náà rí pé ó ṣe kí ni ọmọ àlè ọwọ́ rẹ̀ ó sáré fọ́ọ̀mù ẹ̀ ni wàláhì ó sáré fọ́ọ̀mù ẹ̀ ni ẹ gbọ́ díò rẹ̀. ṣùgbọ́n tó wá ṣe tán fún ẹ̀ náà ló wá ṣàlàyé fún mi pé ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Saheed Shittu pé òun ló pè òun ó wá ń bóun sọ̀rọ̀ lórí fóun pé òun ní iṣẹ́ kan tóun fẹ́ gbé fún pé kó wá ṣe bí àwọn fáwọn ní jálà ní fóun ọ̀dọ̀ ọ̀rẹ́ mi yìí ó kéwú díẹ̀ náà kéwú díẹ̀ ṣùgbọ́n àbí ṣiṣẹ́ àbí jókòó jálà bí lébìrà la máa ń ṣe ìgbà míì bí ká níṣẹ́ sí kù ká lọ ṣiṣẹ́ ń bẹ̀. lébọ́rà ò lẹ́ni yẹn pè ní libra o. pé bí kémi náà níṣẹ́ kí n pè iṣẹ́ tá a máa ń ṣe nìyẹn. bọ́n tó jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí ni pé àyíbá mọ̀ ó lè dọjọ́ iwájú kí irú ọ̀rọ̀ báyìí wá jáde torí ọ̀rọ̀ tí mò ń sọ yìí á ti tó bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ló ti ṣẹlẹ̀. so tí rẹ̀ bá wá jáde lọ́jọ́ iwájú káwọn mímọ́ máa wọ. mo ń bọ̀ torí pé WhatsApp ẹ jẹ́ n tún play lẹ́ẹ̀kan sí kẹlẹ̀ gbọ́ dáadáa ọ́díò tí olórí burúkú ọmọ yìí ọmọ Lukuman yìí tó play olórí burúkú tó fọ́mọ ọ́díò yẹn olórí burúkú ẹ̀ ó sọ pé àfà tí àfà Saheed Shittu pè lánàá tí wọ́n gbé wá lánàá sórí program ó ní àfà tí àfà Saheed Shittu gbé wá lánàá ó ní àfà yẹn ó ní ọ̀rẹ́ rẹ̀ wèrè tó play audio tó sọ̀rọ̀ audio yẹn gangan ó ní ọ̀rẹ́ òun làfà yẹn ní pé àwọn jọ máa ń ṣe lébírà ní pé àwọn dẹ̀ kéwú àwọn ò fi kéwú ṣe jálàbí ó ní àwọn wà lẹ́nu iṣẹ́ ńjọ́ kan fóònù rẹ̀ wá ń ring ó wá ń gbọ́ ohùn lábẹ́lẹ̀
nígbà tí ó wá kọlù tán àfáà rí ló àwọn sọ fóun wípé àfáà Saheed Shittu ló fẹ́ gbé iṣẹ́ fóun. La ilaha illallah. ìwọ tó sọ̀rọ̀ yẹn lágbára Ọlọ́run orí burúkú ni wàá ṣe gbẹ̀yìn ayé torí pé irọ́ tó confirm òun lẹ pa wàláhì irọ́ ni. ẹ jẹ́ tọ́jú yẹn play lẹ́ẹ̀kan sí fún yín kẹ́ gbọ́ dáadáa ẹ jẹ́ tún play kẹ́ gbọ́ dáadáa. ẹ ti máa mọ̀ pé irọ́ ni wọ́n sáré fọ́ọ̀mù ọdíò yìí ni. màá wá sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́yìn náà fi mọ̀ pé olórí burúkú ni bọ̀bọ̀ yìí Lukman yìí olórí burúkú ni wọ́n sáré sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n sáré fọ́ọ̀mù ọdíò yẹn ni ẹ máa gbọ́. ṣùgbọ́n tó wá ṣe tán fún ẹ náà ló wá ṣàlàyé fún mi pé ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Saheed Shittu pé òun ló pè òun ó wá ń bóun sọ̀rọ̀ lórí fóun pé òun ní iṣẹ́ kan tóun fẹ́ gbé fún pé kó wá ṣe bí àwọn fáwọn ní jálà ní fóun odò ọ̀rẹ́ mi yìí ó kéwú díẹ̀ nínú kéwú díẹ̀ ṣùgbọ́n àmì ìṣiṣẹ́ àbíjókòó jálà bí lébẹ̀rẹ̀ àlá máa ń ṣe ìgbà míì bí ká níṣẹ́ sí kù ká lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀. lébọ́ra olórí yẹn pè ní libra o. kò pé ní kébí náà níṣẹ́ kí n pè iṣẹ́ tá a máa ń ṣe nìyẹn. bọ́n tó jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí ni pé àyíbá mọ̀ ó lè dọjọ́ iwájú kí irú ọ̀rọ̀ báyìí wá jáde torí ọ̀rọ̀ tí mò ń sọ yìí á ti tó bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó ti ṣẹlẹ̀. so tí rẹ̀ bá wá jáde lọ́jọ́ iwájú káwọn máa wọ. ṣẹ́yìn náà gbọ́ wàláì wọ́n sáré fọ́ọ̀mù ọdún yẹn ni ìyá wa tàbí bàbá wa. Lukman ọmọ Rashidi tó bá jásí pé ò bá fọ́ọ̀mù ọdún yẹn tó jásí pé ò tọ́ ni Lukman screenshot ẹ̀ tó bá send message sórí èèyàn fún èèyàn lórí WhatsApp ó máa ń gbé déètì jáde. Lukman screenshot ẹ̀ ọdún yẹn screenshot ẹ̀ kò gbé déètì ọjọ́ tí wèrè yẹn send ẹ̀ sí ẹ̀ kò gbé jáde. Lukman tó bá mọ̀ pé lóòótọ́ lọ́rọ̀ yìí Lukman screenshot audio yẹn date máa wà ń bẹ̀ lórí WhatsApp tó bá send message sí yàn date máa wà ń bẹ̀ lórí WhatsApp date máa ṣe kí ni date máa wà ń bẹ̀ lórí WhatsApp ẹ jẹ́ kí fi hàn yín date máa wà ń bẹ̀ ṣẹ́rí ẹ wo orú eléyìí sìn kò ṣó dáadáa tẹ́ bá wo òkè yẹn ẹ máa rí pé ó máa kọ November 17 date yẹn máa wà lókè kíní yẹn November 17 òun ni wọ́n send kíní sí mi ṣe ti rí báyẹn ṣe rí bẹ́ẹ̀ náà ló ṣe máa yọ déètì lọ́dọ̀ olórí burúkú Lukman nìyẹn. Lukman tó bá dẹ́ lójú screenshot audio yẹn pẹ̀lú déètì ẹ̀ kò fi hàn wá pé yes tí o bá kí n ṣe pé àná lẹ sáré fọ́ọ̀mù ẹ̀ ìwọ screenshot audio yẹn pẹ̀lú déètì ẹ̀ kò fi hàn wá tó bá screenshot ẹ̀ tó bá fi hàn wá lágbára Ọlọ́run ò ní jèrè ò ní kó ìyọ́nú Ọlọ́run gbogbo tó bá gbé ayé ṣe ní ti dáadáa yóò di ẹkún mọ́ ẹ lọ́wọ́ ní Lukman àti wá àti bàbá ẹ̀ gbogbo nǹkan tẹ́ ń wò tẹ́ fi ń dùn lágbára Ọlọ́run yóò di ẹkún mọ́ yín lọ́wọ́. Lukman tó o bá screenshot audio yẹn tẹ́ o bá screenshot tiẹ̀ kó fi hàn gbogbo ayé carry date ọjọ́ yẹn carry date yẹn tẹ́ bá lọ wọ́ọ̀kì ẹ̀ a máa mọ̀ o tẹ́ bá lọ wọ́ọ̀kì ẹ̀ Lukman tẹ́ bá lọ wọ́ọ̀kì ẹ̀ a máa mọ̀ o tẹ́ bá wọ́ọ̀kì ẹ̀ a máa mọ̀ a máa mọ̀ tó bá tẹ́ bá wọ́ọ̀kì ẹ̀ o screenshot tiẹ̀ sẹ́ kó gbé date yẹn jáde tó bá mọ̀ pé o tọ́ lọ́rọ̀ tó sọ ṣùgbọ́n Lukman tó bá gbé jáde wọ Lukman tó bá screenshot tiẹ̀ kó gbé date ọjọ́ tẹ́ni yẹn send voice yẹn sí ẹ tó bá gbé jáde lágbára Ọlọ́run ò ní rí ìdùnnú Ọlọ́run ọmọ tó bí yẹn tínú ẹ ọmọ tó bí tó ẹsẹ bí yẹn Ọlọ́run àfọmọ yẹn pa ẹlẹ́kún ọwọ́ ẹ méjì bá wà fi gbé ọmọ yẹn sí tó bá show wa ní audio yẹn show wa ní date yẹn show wa ní date yẹn tó bá show wa ọmọ ẹ tó jẹ́ lójú yẹn Ọlọ́run á dẹ̀ pa ọmọ ẹ lọ́wọ́ lójijì Ọlọ́run àfọmọ yẹn pa ẹlẹ́kún
Ọlọ́run wá fi ìwọ gan fún rẹ̀ Lukman Ọlọ́run wá fi ẹ pa Rashidi lẹ́kún gbogbo tí Rashidi bí lọ́mọ pátá tínú ẹ dùn pé òun bímọ lágbára Ọlọ́run gbogbo wọn máa parẹ́ mọ́ lójú ni àfọwọ́ ẹ̀ gbé gbogbo àwọn ọmọ ẹ̀sìn ni tó bá ṣòdé tìyẹn Lukman screenshot tiẹ̀ kó ṣòdé tìyẹn fún wa tó bá mọ̀ pé yes òdodo ló ń sọ audio yẹn òótọ́ ni screenshot date yẹn ẹ̀yin yàwá tẹ́ bá lọ WhatsApp yín message tó bá send sí yín ẹ máa rí date ẹ̀ lókè ẹ jọ gbogbo yín pátá ẹ lọ check WhatsApp yín message tó bá send sí yín last ẹ máa rí lókè ẹ máa rí date ẹ̀ lókè òun ni ẹ wo eléyìí sìn ó ti pẹ́ ẹ wo ibi blue yẹn àbí ibi green dẹ̀ ni ẹ wo bí color yẹn tó wà mí báyìí date ló wà ń bẹ̀ date yẹn message tó send tí wọ́n send sí mi lélẹ̀ last date yẹn ló wà lókè yẹn Rashidi screenshot tiẹ̀ Lukman kò fi hàn wá pé yes kò fi date yẹn hàn wá tó bá screenshot tiẹ̀ ò ní jèrè ọmọ ẹ tó bíyàn Ọlọ́run àfi pa ẹlẹ́kún tó bá screenshot tiẹ̀ jáde torí pé irọ́ burúkú ló ń pa Ọlọ́run fúnra ẹ̀ gọ́ndẹ̀ ti ṣépè lẹ́yìn òpùrọ́ pé la'natullahi alal kazibin Ọlọ́run fúnra ẹ̀ ti ní ibi dandan wọn Ọlọ́run kó máa bá gbogbo àwọn òpùrọ́ so ìwọ Lukman o ti parọ́ ó ti wá di dandan kó rí burúkú Ọlọ́run dé bẹ́ẹ̀ ọmọ tó bí Ọlọ́run á fi pa ẹlẹ́kún ìwọ gan fún rẹ̀ Ọlọ́run á fi ẹ pa Rashidi lẹ́kún torí pé ọwọ́ Rashidi ló ti jogún rọ́ yẹn àti Rashidi àti wọ Lukman Rashidi tí ò lè dá ẹ lákẹ́ níbi irọ́ burúkú tó ń pa yẹn ẹ̀ méjèèjì ẹ̀jẹ̀ máa ṣorí burúkú papọ̀ ni Ọlọ́run á pa yín lẹ́kún àtúbọ̀tán yín ẹ máa fi sunkún ni gbogbo tẹ́ bá gbé ayé ṣe ń sí dáadáa yóò di ìbànújẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ má sọ fún mi pé mo ń ṣe pé o ẹ jọ nítorí t'Ọlọ́run ẹ ń yá wa ẹ jọ ẹ má sọ fún mi pé mo ń ṣe pé eléyìí ò kí ń ṣe pé normal thing ni irọ́ bọ̀bọ̀ yẹn ti pọ̀ jù náà irọ́ bọ̀bọ̀ yẹn ti pọ̀ jù ẹ lọ wo platform ẹ̀ Irọ́lábí TV wọn kò treat topic gidi rí láyé àfi topic Alfa Saheed Shittu ṣáá gbogbo topic ẹ̀ Alfa Saheed Shittu ṣáá ló fi ṣe topic kò dá treat topic rí láyé n kò tẹ̀ treat topic ó kọ́ treat topic lásán bẹ́ẹ̀ mi ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe máa ń pariwo mi pé mò ń bú àgbàlagbà mo ṣe kíní kan mo ṣe ń treat topic tó já sí pé kò ní sí anything tí mo ní dárúkọ anybody ń bẹ̀ ẹ wo fídíò tí mo ṣe lánàá tí mo ní six benefit of reciting Quran fídíò tí mo ṣe lánàá pé 6 benefits of reciting Quran ẹ wo mi ò dárúkọ anybody ń bẹ̀ mi ò bú anybody mo ṣe pé káwọn èèyàn lè rí géènì jẹ ni ó dẹ̀ ṣe máa pọ̀ bẹ́ẹ̀ tá ṣe máa ṣe lọ ẹ lọ wo Irọ́lábí TV Islam First TV wọn tí wọ́n pè ní tó jẹ́ platform Irọ́lábí platform wọn tí wọ́n pè ní Islam First TV ẹ lọ wò látòkè délẹ̀ gbogbo tọ́pìkì ẹ̀ Alfa Saheed Shittu ni kí ló dé Lukman kí ló dé gbogbo ọ̀tọ̀ tí wọ́n sọ náà irọ́ ẹ wá máa wo ẹ̀yin yá wa o gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ dákun mo fẹ́ kẹ́ ṣí làákà ẹ̀yin kalẹ̀ ẹ jọ ẹ má sọ fún mi pé mò ń ṣe pé ẹ dákun torí t'Ọlọ́run ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ má sọ pé kí má máa ṣe pé mọ́ ẹ jọ ẹ má bínú mo bẹ̀ yín ẹ jọ ẹ torí t'Ọlọ́run ẹ má bínú torí pé Lukman yìí ó nídìí èpè torí pé orí burúkú ló ń ṣe irọ́ rẹ̀ ti pọ̀ jù Ọlọ́run gan tó dá gbogbo wa gan ti ṣépè ó ti ṣépè fún wọn wípé la'natullahi alal kazibin ibi dandan wọn Ọlọ́run kó máa bá wọn òpùrọ́ Ọlọ́run fúnra ẹ̀
Ọlọ́run fúnra ẹ ti ṣépè right ni o kò ń ṣe left o right ni. Right ni o fídíò yẹn kọ́ lè ṣe bí left right mo fi mọ́ mi o. Ẹ dákun gbogbo ẹ tẹ́ máa ń bẹ̀ mí pé kí n má ṣe pé ẹ dákun tó ìtọ́lọ́ ẹ má bínú mo bẹ̀ yín ẹ dákun ẹ má bínú ẹ dákun tó ìtọ́lọ́ ẹ má bínú. Ọmọ Lukman nìyẹn ó nídìí pé wàláhì ó deserve pé ó yá gbogbo ẹ̀yà ẹ máa wò ẹ wọ́ ọ́díò tí wọ́n play yẹn tí wọ́n sọ pé àfàsàdì Shittu ló pè é pé àwọn fẹ́ gbéṣẹ́ fún ẹ̀yà wa tẹ́ ẹ bá lọ wo profile àfà yẹn ẹ jẹ́ kí n lọ síbi profile tẹ́ bá lọ sí profile tẹ́ bá lọ sí profile àfà yẹn ẹ máa rí pé kí àfà Saheed Shittu tó gbé wá sórí Save Your Soul kí àfà Saheed Shittu kí wọ́n tó mọ̀ ọ́ rí rárá kọ́ tó mọ̀ rárá ó ṣe prógámù kan ó ní topic àwọn wo ni ẹni rẹ láwùjọ topic yẹn àfà yẹn ni àwọn wo ni ẹni rẹ ní àwùjọ àfà yẹn tún ṣe topic kan tó sọ pé àwọn wo ni àfà káfà yẹn sọ àfà yẹn ni àwọn wo ni àfà káfà máa play díẹ̀ níbi máa play video àfà yẹn máa play rẹ̀ díẹ̀ kẹ́ gbọ́rọ̀ ibi tó ti ń sọ̀rọ̀ but mi ò rò pé mo lè gẹ́ẹ̀tì but ìrẹsà tó bá dijọ́ mi máa bá yín kọ́ọ̀tì ibi tó já sí pé ó ti ń sọ gangan káfà yẹn ti sọ gangan pé kọ́lọ́n dáríjì òun pẹ̀lú gbogbo ìjálàbí tóun ti ṣe tóun ti wọ ẹrí fáwọn èèyàn kọ́lọ́n dáríjì òun táfà yìí àfà yìí lọ́nà yìí táfà yẹn sọ jáde. àdé prógámù àwọn wo ni àfà káfà yẹn prógámù yẹn October 31st ń la àfà yẹn ṣe o prógámù pé àwọn wo ni àfà káfà on the October 31st òun la àfà yẹn ṣe. Lukman dákun torí t'Ọlọ́run ṣé àfà Saheed Shittu náà ló wá fún lówó kó tún fi ṣe prógámù ilé mo béèrè lọ́wọ́ ẹ Lukman ẹ jẹ́ n play díẹ̀ fún yín nínú ọ̀rọ̀ tá a fa yẹn sọ ẹ jẹ́ n play díẹ̀. àwọn àfà káfà wọn kọ̀ láwùjọ wa jẹ́ pé a gbọ́dọ̀ very very careful àyùwà careful wa yẹn yóò jẹ́ kí wọ́n máa mú wa lẹ́rú ẹ má yẹ kí wọ́n mú wa lẹ́rú mọ́ èmi mo túbọ̀ ni o mo dẹ̀ sọ lánàá wípé kì í ṣe bóyá mo rí ẹ̀rí kan rẹpẹtẹ kọ́lọ́mọ tó sí mi ní ojú mo máa lọ kọ́kùnrin kan sílé ọkùnrin yìí ò kéwú wàláì kò kéwú máa yìí ò kéwú mo kò má rí pé tó bá ń wo lẹ́kṣọ̀ àwọn wáàsí àwọn àfa alùsùnà yẹn ló máa ń gbé síbẹ̀ àtàlùsùnà àtàwọn afọmọdékà sí gbogbo alálùsùnà yẹn yẹn o. ẹ jẹ́ stop ẹ̀ ń bẹ̀ yẹn ẹ jẹ́ tuntun gbé sẹ́yìn díẹ̀ kẹ́ gbọ́ àfà yẹn ni òun túbá olóhùn ti túbá ń tòun o Lukman ṣé àfà Saheed Shittu ṣé wọ́n ti mọ̀ ọ́ rí nígbà yẹn October 31st ló ṣe program yìí ṣé àfà Saheed Shittu ti mọ̀ ọ́ rí nígbà yẹn ṣé wọ́n ti gbé wá sórí Save Your Soul nígbà yẹn ẹ jẹ́ tún gbé sẹ́yìn díẹ̀. ẹ máa gbọ́ dáadáa o ẹ lísìn dáadáa. mùsùlùmí rẹ mùnáfìkì ni wọ́n pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ láwùjọ mùnáfìkì ni wọ́n pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ láwùjọ wọ́n wá pọ̀ àfa káfa wọn ò ní kírun àsìkò tírun bá tó wọn kò máa rojọ́ kiri ẹjọ́ ni wọ́n máa rò wọ́n lè máa rojọ́ kọ́ máa wí gbá kọ́ máa wí rẹ̀gbẹ́ subhanallah àwọn àfa káfa wọn pọ̀ láwùjọ wa jẹ́ pé a gbọ́dọ̀ very very careful àyùwà careful wa yẹn yóò jẹ́ kí wọ́n máa mú wa lẹ́rú ẹ má yẹ kí wọ́n mú wa lẹ́rú mọ́
báyìí kọ́ mọ́ ọlẹ́rú mọ́ èmi mo túbọ̀ ni o mo dẹ̀ sọ lánàá wípé kì í ṣe bóyá mo rí. ṣé ń gbọ́ àfáàyàn ní èmi tèmi o mo túbọ̀ ni o October 31st òun làfáà yìí ṣe prógrámù yìí o àfáà Saheed Shittu tí wọn ti mọ àfáà yìí nígbà yẹn o àfáà Rilwanu yìí àfáà Saheed Shittu tí mọ o picture àfáà yẹn lẹ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí o picture àfáà tí mo play audio yìí tá àfáà Saheed Shittu gbé wá sórí Save Your Soul lánàá October 31st ló ti ṣe prógrámù yìí o àfáà Saheed Shittu tí mọ November la wà yìí o kí ni date àná ní 21 àná ní 21 ìdí ní 22 láti October 31st làfáà yìí ti ṣe prógámù tí mo ń play yìí o àná làfáà Saheed Shittu ṣẹ̀ṣẹ̀ gbé wá o lọ́ṣẹ̀ gbé àfáà yìí wá àfáà Rilwanu yìí àná lọ́ṣẹ̀ṣẹ̀ gbé wá o ẹ wá wo fídíò gbogbo yín ẹ dákun ẹ lọ járọ mi ẹ lọ sórí profile àfáà yẹn ni rọ ìmù lórúkọ profile wọn ẹ jẹ́ n wo. Rohim Ridwan òun ni orúkọ wọn lórí Facebook ẹ lọ sáàṣì ẹ kẹ máa scroll ẹ wá sísàlẹ̀ ẹ máa rí tọ́pìkì wọn pé àwọn wo ni àfáà káàfáà wọ́n ṣe ní October 31st òun làfáà yẹn ṣe ẹ dákun ṣé àfáà Saheed Shittu ti mọ àfáà yìí rí ngbà yẹn ṣé wọ́n ti gbé wá sórí Save Your Soul ngbà yẹn ṣùgbọ́n òun lè gbọ́ confam lẹ́nu ẹ̀ yìí wípé táfà yẹn ń sọ pé òun ti tún bá ń tòun o ẹjẹ́ tútù play dáadáa kẹ́ gbọ́ ẹjẹ́ tútù play. ọ̀nà téèyàn ń gbà ṣe wòsàn nínú Islam ọ̀nà tó wà sẹ́yìn akí brother wa Abdulrasaq Ọlárẹ̀wájú Ọ̀pálẹ́yẹ ọlọ́ọ̀bà sọ́nà wa yóò bá yóò wá kẹ́wàá aleykum salam wọ́n sálámù sí wa ọ̀nà téèyàn ń gbà ṣe wòsàn nínú Islam ó pọ̀ lónìí ìlànà tó lè bá ṣe rí àmì mo wá sọ fún pé àwa tá a já àǹfààní sí irú tèmi èmi ti rí bẹ́ẹ̀ tí o irú tèmi àwọn tí wọ́n tẹ̀lé wọ́n sì kù níta. ṣé ń gbọ́ àfáàyàn ni àwọn ti repent o àwọn ti repent ẹ dẹ́kun torí tọ́ lọ́hùn mo fẹ́ jẹ́ kẹ́yìn náà kẹ́ lọ sáàṣì orúkọ àfáà yẹn Rohim Ridwan lórúkọ wọn RAHEEM ẹ máa fi space sí RIDWAN ẹ lọ wo tọ́pìkì yẹn tí wọ́n ṣe ní October 31st èní ni anọ́tàfà Saheed Shittu gbé àfáà yẹn wá àná ní November 21 àfáà yẹn dẹ̀ ṣe program ní October 31st tó dẹ̀ ń sọ níbi program ẹ̀ wípé òun ti repent òun ti túbá ń tòun o ẹ tún tún gbọ́ irọ́ o ẹ tún tún gbọ́ Lukman irọ́ tó pa yìí ò ní jèrè lágbára ọlọ́wọ́lọ́ ọmú ẹ tó bí tó ń jẹ lójú wàláhì Ọlọ́run fi pa ẹlẹ́kún Lukman pẹ̀lú irọ́ tó pa yẹn Ọlọ́run á fi ọmọ tó bí kínú ẹ ń dún Ọlọ́run á fi pa ẹlẹ́kún Ọlọ́run á fi ìwọ náà Lukman Ọlọ́run á fi ẹ para sí ilẹ̀kùn ẹ tún tún gbọ́ ẹ dákùtù ìtọ́nà ẹ gbọ́ ọ̀nà méjìlá fáyẹn ti sọ wípé òun ti repent o nígbà tá a fáyẹn tún sọ̀rọ̀ lọ síwájú ó ti ní òun ti tún bá ń tọ̀ òun o ìyẹn àfáà Ridwan yìí o ẹ tún tún gbọ́. àsìkò Ọlọ́run tẹ́ ẹ bá ní sùúrù wàá rí oore gbà Ọlọ́run ọba lèèyàn ń pè gbogbo tó ń kó pẹ̀dá Ọlọ́run lọ́ọ́ pè pé Ọlọ́run o àdéhùn yìí dé bá mi ìwọ sílọ́ba tí màá pè tó bá mi bí àdéhùn tó bá mi clear èyí ò bí Ọlọ́run látàbí kí nìyẹn àti àwọn àáfàá káàfàá wọn pọ̀ láwùjọ wa àsọlánà wípé àwọn tí wọ́n ń bọrí fún yàn wọ́n iṣẹ́ àfáà rẹ̀ ànábà Muhammad bọrí fún yàn rí káfà máa lagolo kókó máa lagolo léyàn lórí káfà tún máa wẹ̀rù odò kí ló ti kò sí yẹn nínú Islam àwọn wẹ̀rù odò kí ló kàn sí àgbẹ̀rù yẹn ọ̀nà téèyàn ń gbà ṣe wòsàn nínú Islam ọ̀nà tó wọ̀ sẹ́yìn akí brother wa Abdulrasaq Ọlárẹ̀wájú
ọ̀pálẹ́yẹ ọlọ́ba sọ̀rọ̀ wa yóò bá yóò wá kẹ́wàá aleykum salam wọ́n sálámù sí wa ọ̀nà tí yàn ń gbà ṣe ìwòsàn náà Islam ó pọ̀ lóyìn ìlànà tó lè bá ṣe rí àmú mo wá sọ fún pé àwa tá a já àǹfààní sí irú tèmi ti rí bẹ́ẹ̀ tí o. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ níta ju àwọn tí wọ́n ti rí bẹ́ẹ̀ tí o. Lukman àti bọ̀ tó wọn yí da. ìtumọ̀ láyé dáadáa òun náà ni pé kò sẹ́ni kẹtẹ́ yẹn fi jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run ìwọ tó ń ṣe láyé ìlàlá tó yẹ pé ọwọ́ wà nínú mọ́ṣáláṣí ọtún wa dé bàtẹ́mọ́dé. ṣé ń gbọ́. wàláì ọ̀ kì í ṣe real Muslim ọ̀ ṣe la ilaha illallah ọwọ́ amú tíra ọdẹ bákàbákan ọ̀ṣọ́ sínú àpò ọ̀ kì í ṣe mùsùlùmí. mùsùlùmí rẹ mùnáfìkì ni wọ́n pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ láwùjọ mùnáfìkì ni wọ́n pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ láwùjọ wọ́n wá pọ̀ àfa káfa wọn ní kírun àsìkò tírun bá tó wọn kò máa rojọ́ kiri ẹjọ́ ni wọ́n máa rò wọ́n lè máa rojọ́ kọ́ máa wí gbá kọ́ máa wí rẹ̀gbẹ́ subhanallah àwọn àfa káfa wọn pọ̀ láwùjọ wa jẹ́ pé agbúrò are very very careful àyùwà careful wa yẹn yóò jẹ́ kí wọ́n máa mú wa lẹ́rú ẹ má yẹ kí wọ́n mú wa lẹ́rú mọ́ ẹ má yẹ kí wọ́n mú wa lẹ́rú mọ́ èmi mo túbọ̀ ni o mo dẹ̀ sọ lánàá wípé kì í ṣe bóyá mo rí ẹ̀rí kan rẹpẹtẹ kọ́lọ́mọ tó. sẹ́yìn náà gbọ́ báyẹn ẹni pé mo ń tún fídíò yẹn pè fún yín kẹ́ lè gbọ́ dáadáa October 31st làfáà yìí ṣe program yìí o àfáà yìí àfáà àròyé Muridwanu yìí àfáà yìí àti àfáà Saheed Shittu wọn ti mọ́ra wọn jọ sọ̀rọ̀ yìí láyé o wọn ti jọ sọ̀rọ̀ ní gbogbo October 1st yẹn o àná lẹ́sẹ̀ṣẹ̀ gbé wọn wá o lórí Save Your Soul àná November 21 ní àfáà Saheed Shittu ṣẹ̀ṣẹ̀ gbé àfáà yẹn wá o gbogbo October 31st àfáà Saheed Shittu ò tí mọ àfáà yìí rí o kì í ṣe pé bí mo wá jà fáfá yẹn o mi ò wá jà fáfá yẹn o mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé olórí burúkú ni Lukman gangan ni mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé yes olórí burúkú ayé àtọ̀hún ẹ̀dá ni Lukman gangan mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé yes olórí burúkú ni kò yẹ kí bí mo wá jà fáfá yẹn àfáà ìdúrà nìyẹn mi ò jà fún wọn kò sí kò tó kàn mí pẹ̀lú wọn ṣùgbọ́n kẹ́ lè mọ̀ pé olórí burúkú bọ̀bọ̀ yìí ń parọ́ ni Lukman yẹn olórí burúkú ẹ̀ ń parọ́ ni ó dẹ̀ ní jèrè Lukman àtúbọ̀ tó ní da ọmọ ẹ tó bí ọlọ́run adẹ̀ fi pa ẹlẹ́kún Rashidi ó dẹ̀ ń wọ́ ọmọ ẹ bó ṣe ń pariwo bó ṣe ń parọ́ Rashidi ó dẹ̀ dákẹ́. Rashidi ó dẹ̀ rí orí bọ́mọ ẹ ṣe ń ṣorí burúkú Rashidi ó dẹ̀ dákẹ́ ó lè kọ́ṣọ́ ọmọ ẹ lágbára tọ́pọ̀ wọ́n náà ló bí Rashidi ọlọ́run á fi pa ẹlẹ́ ọlọ́run á fi Lukman yẹn ọlọ́run á fi pa ẹlẹ́kùn Rashidi bí ìsìn láì ó yá Lukman ẹ̀mí ló mọ̀ pé ẹ̀mẹ̀ta Lukman olórí burúkú onídàlá ìlú ọmọ Rashidi Lukman ọmọ Rashidi gbé tí ẹ súnmọ́ bíbá ẹ wá jáde Lukman jáde kò búra má lo wà láyé o tó olórí burúkú ni yín o ìyẹn àfọ onísúfí wà láyé ò jọ yín lójú o àwọn àfáà súnà ni wọ́n mọ ìpọ́tàtì wà láyé o tí àfọ onísúfí bá ṣe wà láìta láì súnmọ́ bí láì fún yín ẹ má gbàgbọ́ olórí burúkú ni wọ́n o wọ́n kàn máa ń pe wà láìta láì ṣeré ni o olórí burúkú ni gbogbo wọn àwọn àfọ onísúfí yẹn gbogbo wọn olórí burúkú ni wọ́n o wọ́n kàn máa ń fi wà láìta láì ṣeré ni o olórí burúkú bàbá olórí burúkú ni wọ́n o bàbá olórí burúkú gidi òun ni wọ́n o wà láìta láì wọ́n kàn máa fi ń ṣeré ni wọ́n kàn máa fi ń ṣeré ni o Lukman wá jáde kó fi gbogbo ìgbésí ayé ẹ̀ búra wípé audio tó play yẹn o wípé òdodo ni jáde kó fi ìgbésí ayé ẹ̀ búra bí wàá ṣe búra lélẹ́yìí o Lukman
bí wàá ṣe búra rèé o kò ṣe pé bóyá kó máa búra jákujàku kan kó máa sọ pé òun búra o bí wàá ṣe búra rèé wàá ní tó bá já sí pé ọ̀rọ̀ tó play yẹn òótọ́ ni ò ní rádánwò ṣùgbọ́n tó bá já sí pé ọ̀rọ̀ tó play yẹn òótọ́ ni báwo mo ti fẹ́ sọ náà o tó bá já sí pé ọ̀rọ̀ tó play audio tó play yẹn tó sọ pé ẹnìyẹn ti send it láti 2 weeks ago tó bá já sí pé audio yẹn òótọ́ ni Lukuman ò ní rádánwò ṣùgbọ́n tó bá já sí pé irọ́ ni Lukuman búra kó fi ọmú ẹ búra jáde kó búra pé òótọ́ ni fídíò yẹn fi ọmú ẹ búra wípé àtiwọ́ àti ìyàwó ẹ àtọmọ ẹ tó ṣẹ̀ṣẹ̀ bí kí gbogbo yín kẹ́ parẹ́ lẹ́ẹ̀kan náà kẹ́ lásídẹ̀ǹtì kẹ́ dẹ̀ kú jáde kó búra bẹ́ẹ̀ Lukuman mo challenge ẹ jáde kó búra bẹ́ẹ̀ wípé gbogbo ọmọ àtiwọ́ àti ìyàwó ẹ àtọmọ ẹ tó ṣẹ̀ṣẹ̀ bí jáde kó fi wọ́n búra wípé tó bá jẹ́ sí pé bóyá òótọ́ ló bá ń sọ o jáde kó búra kó fi wọ́n búra wípé àtiwọ́ àtọmọ ẹ tó ṣẹ̀ṣẹ̀ bí àti ìyàwó ẹ gbogbo pátá ẹ máa kú lẹ́ẹ̀kan náà tó bá jẹ́ sí pé irọ́ ló ń pa fi búra jáde kó búra bẹ́ẹ̀ pé tó bá jẹ́ sí pé yes òdodo ló ń sọ búra wípé gbogbo àti ìwọ àtọmọ ẹ àti ìyàwó ẹ kí gbogbo yín kẹ́ kú lẹ́ẹ̀kan náà kẹ́ lásídẹ̀ǹtì kẹ́ kú lẹ́ẹ̀kan náà tó fi mọ́ bàbá ẹ Rashidi kí bàbá ẹ sórí burúkú gbé bàbá ẹ ṣe pé gbé bàbá ẹ kó fi búra má lọ tó bá lọ wà láìtàláì olórí burúkú nìyí o àti wọ àti Rashidi olórí burúkú nìyí wà láìtàláì ò jọ yín lójú o Rashidi sàlám olórí burúkú Rashidi yẹn orí ẹ kú bí ọmọ àlè kódà bí mo ṣe wá yìí kò máa kọ́ Rashidi nke àwọn agbáni anabi sallallahu salam anabi sallallahu salam wèrè orí ẹ ti yí Rashidi orí ẹ Rashidi lórí burúkú ni kò ní yẹ Rashidi kò ní dá fún ẹ Rashidi ò ní jèrè Ọlọ́run á fi Lukuman pa ilẹ̀kùn kí ló dé tó lè kọ́ńṣọ́ ẹ̀ Rashidi kí ló dé tó lè kọ́ńṣọ́ Lukuman Rashidi kí ló dé tó lè kọ́ńṣọ́ Lukuman Ọlọ́run á bá tiẹ̀ jẹ́ ni Rashidi Ọlọ́run á bá tiẹ̀ jẹ́ ò ní jèrè ò ní jèrè Rashidi Lukuman jáde kó búra wípé ọ̀rọ̀ tó sọ yẹn tó bá já sí pé bóyá òótọ́ ló sọ búra pé kí gbogbo àti wá àtọmọ ẹ àti ìyàwó ẹ gbogbo yín kẹ́ kú lẹ́ẹ̀kan náà tí ó bá kí n ṣe rọ́ jáde kó fi ọmọ ẹ búra pé kí gbogbo yín kẹ́ kú lẹ́ẹ̀kan náà Rashidi Lukumanu jáde kó búra bẹ́ẹ̀ jáde tó bá bí yàrá ìyá èrè jáde kó búra tó bá ti bí bàbá ẹ̀ Rashidi rè jáde kó búra. jáde kó búra pé tó bá jásí pé irọ́ ló ń pa kó sọ ìburúkú kí gbogbo nǹkan tó bá ní láàárọ̀ ẹ̀ kó para mọ́ ẹ lójú lálẹ́ gbogbo irí ẹ kí gbogbo ẹ dí àdánwò mọ́ ẹ lọ́wọ́ búra pé kí gbogbo ègún tó wà ní Kùránì kó máa jẹ́ tiẹ̀ tó bá jásí pé bóyá irọ́ ló tó bá jásí pé yes irọ́ ló ń pa búra bẹ́ẹ̀ búra mo ti ń gbọ́rọ̀ yẹn síra wọn gan but Lukuman tèmi ṣáà ni pé jáde kó búra pé yes jáde tó bá sì lè ṣe bẹ́ẹ̀ a máa believe ẹ̀ pé òótọ́ ni Lukuman tó bá ṣe bẹ́ẹ̀ a máa believe ẹ̀ pé òótọ́ ni jáde kó búra wípé àti wọ́ àtọmọ ẹ̀ tó ẹ̀ṣẹ̀ bí àti ìyàwó ẹ̀ kẹ́ lásídẹ́ǹtì kẹ́dẹ̀ kú lẹ́ẹ̀kan náà fi wọ́n búra bẹ́ẹ̀ tó bá sì lè fi wọ́n búra a máa gbà pé yes òótọ́ ló sọ a máa gbà pé ọdún tó play yẹn òótọ́ ni wọn bí bàbá ẹ̀ kó búra
ìyá ẹ̀ Rashidi wọn bí bàbá ẹ̀ Rashidi rẹ̀ kò búra so ẹ̀yin yá wa kì í ṣe pé mo wá jà fáfá yẹn o mi ò jà fáfá yẹn o mi kò fẹ́ kẹ́ mọ̀ pé Rashidi àtọmọ ìlú kún olórí burúkú kọ́nà làwọn méjì bàbá òfò ọmọ òṣì bàbá àdánù ọmọ òfò bàbá wèrè ọmọ asínwín lórí burúkú bàbá àtọmọ gbogbo àti bọ́ àti Rashidi àti méjì ní jẹ́rì ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ fassalamu alaikum warahmatullahi wabarakatuh inshallah tó bá dọ̀la àbí ìjọ tàbá tún máa ṣe program a máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ àwọn àdúà tó wà nínú alukur'an àwọn ayé àtàlẹ̀ fi máa ṣàdúrà nínú alukur'an tó já sí pé Ọlọ́run á sì máa gbàdúrà wa inshallah Ọlọ́run á dúró tí Ọlọ́run á ṣàánú wa wassalamu alaikum warahmatullahi wabarakatuh.